oògùn tí oyún ò bá dúró lára obìnrin tàbí nǹkan oṣù ẹ̀ dúdú, ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì tàgíìrì, ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ gẹ́ẹ̀tì tàgíìrì, ẹ gẹ́ẹ̀tì pòròpórò ọkà bàbà káràndáfì, ẹ gé tàgíìrì yẹn, ẹ yọ gbogbo síìdì inú ẹ̀ kúrò, ẹ gé wẹ́wẹ́ sínú kòkò, ẹ wá kó pòròpórò ọkà, ẹ kó lé lórí, ẹ wá sè é lágbo. Tẹ́ bá ti sè é lágbo, ẹni tí ó ń bẹ lọ́wọ́ ọmọ tó yún òdúró lára àbẹ́ni tí nǹkan oṣù rẹ̀ dúdú tí ò mọ́ kó bẹ̀rẹ̀ sí ní mu àgbo náà. Bí sinillahi ta'ala, ọlọ́run ọba yóò dùn nínú. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, nǹkan tẹ́ bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. lẹ́ẹ̀kan sí àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ̀dẹ̀ má gbàgbé láti gẹ́ẹ̀tì all-in-one by Sheikh Afagba natural apps. À ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ ní Nàìjíríà báyìí 15,000 naira ni. Lórí èyíkéyìí nínú àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni a ti lògùn sí kò lọ, ó lọ́wọ́ ayé nú, lẹ́sẹ̀ ayé nú, gbogbo nǹkan tó ń jẹ́ àìsàn yányán, even spiritual problem, àkínrórun sùn ni, wọ́n ń dààmú mi ni. Get all-in-one by Sheikh Afagba natural apps. Àwọn egbòogi láti China, láti India, Asia continent àti ní Arab continent, àwọn egbòogi wọn bẹ̀ àti ti Africa wa ń bí lápapọ̀ nínú South Africa la sọ di all-in-one. Àwa ní kó máa jàǹfààní fáwọn èèyàn wa ní Nàìjíríà ńlé. À ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ $125 ló bá jáde, àmọ́ à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ ní Nàìjíríà 15,000 naira ní lórí èkéyìí nínú àìsàn bí sinillahi ta'ala. So ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì ẹ̀. So abẹ́ni tó bá níṣòro kan sí kejì, spiritual problem ni, àbálìjọ̀nù ń dá láàmú ni, àwọn ẹ̀mí òkùnkùn ń dá láàmú ni, ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí. Ẹ WhatsApp wa +2761295638 àdúrà ló ń gba agbára kọ́. Ẹ̀dẹ̀ máa wò pé bóyá àráyè láti máa mú àwọn èròjà nǹkan tá a bá ń wíwá fún yín, iṣẹ́ pọ̀ ọ̀nà pọ̀, kọ́ ló ń ṣàánú wa. Gbogbo nǹkan tá a bá sọ fún yín, ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, wọ́n á gẹ̀ẹ́tì ẹ̀ fún yín, ẹ lè bá wa sọ̀rọ̀ privately. So ẹ̀dẹ̀ gbìyànjú kẹ́ join group wa, benefit wa ń bẹ, àdúrà ojoojúmọ́, ètò nípa ẹ̀kọ́ ìwòsàn lóríṣiríṣi spiritual guideline. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí nọ́mbà ìgbà fẹ́ join group wa +2761295638. Má sálàmù wa ilà lè kọ́ yìí.